Ààrẹ Ọ̀nà Kakanfò ní lọ sógun kó gbé kámẹ́rà lọ sógun tí ò tí ì parí ogun. Rìsọ́ọ̀tì kan tí ààrẹ bá mú bọ̀ lógun ni kámẹ́rà gbé jáde. Ààrẹ ò dẹ̀ ní lọ máa fly drones, which is the secret part of the intelligence report, kó máa ṣú ẹ̀ fún àwọn ọ̀tá. Ààrẹ Ọ̀nà Kakanfò lè níwà ní palace kó máa sọ pé a ti crack yìí o. Lẹ́yìn tèmi Ìbà Gani Adams ó ti jáde fún Sunday Igboho, ó jáde ó dráàgì rẹ̀ gidi gan ni, ó dráàgì àwọn èrò ẹkùn náà, gbogbo wọn ni ó dráàgì ní popular interview kan tí ó ṣe pẹ̀lú arákùnrin tí a mọ̀ sí Pastor Agbala Gabriel. Lẹ́yìn tèmi ẹ jẹ́ ká gbọ́ fọ́nrán yìí, ẹ jẹ́ ká gbọ́ látẹnu ààrẹ Gani Adams. Ó ti yá. Ìlú báyìí lẹ́wà o. Ọ̀nà ń pè ní catastrophe on security strategy. Gbogbo breakthrough tá a ti ní láyè, ní rí wa tá a bá fẹ́ lọ sí operation yẹn, ní rìkọ́ọ̀dù. Ọjọ́ tá a bá ti mú culprit yẹn àbí tá a bá liberate àwọn yẹn, òun la ṣe máa jẹ́ kí ẹ̀rí. Èyí tí ó ṣẹlẹ̀ ní àmú ọ̀dọ̀fin just 3 weeks ago, lóbi ní ọgbọ̀n ṣe Yorùbá, àwọn Yíbò kan àti àwọn ará Kútọ́nù, àwọn náà gbìyànjú, àwọn àdẹ̀wọ̀ tínúra wọn ò lè rìkọ́ọ̀dù nígbà tó wọnú rẹ̀, nígbà tó ń liberate fún máyẹ̀ tó ń lọ tó rìkọ́ọ̀dù síta. Èyí àwọn gbogbo ọ̀tá ti ṣe ìlú adáwọ̀ fẹ́ ṣe operation ká rìkọ́ọ̀dù, because o bá rìkọ́ọ̀dù ẹ̀ tó ti lọ ń pò sí ẹ̀, àwọn ọ̀tá tó bá yẹ pé ibi tó ń gbé wọn dé, tó bá gbé dé nùgbó, wọ́n bá rí pẹ̀lú pòsè pẹ̀lú close mọ́ wọn ti gbé wọn jìnnà. In the process, you are putting the life of that person in danger. Àwọn tó ti mú yẹn, tó bá rí pé ẹ ti ń gbé ní ẹ̀sìn mídíà jù ẹ ti close wọn, wọ́n lè pa wọ́n. Wọ́n lè fẹ́ gbogbo Yorùbá mọ̀, ilẹ̀ Yorùbá mọ̀ pé ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá kọ́ má ṣe wọ́n ṣe bá Yorùbá nation struggle jẹ́. Ẹ jẹ́ ká ṣòtítọ́. Wọ́n pariwo, wọ́n pẹ́ nǹkan lẹ̀ pàtó níjọ́ kejì tí local government ṣáà máa sọ pé wọ́n ti release àwọn yẹn, ọlọ́pàá ti sọ pé wọ́n release àwọn yẹn. Àwọn tẹ́ ẹ sọ pé wọ́n ti release ní 2 weeks ago, òun ọlọ́pàá ṣẹ̀ wá sọ pé àwọn làwọn release wọn o. Ibodè Sáádú, ẹ̀wọ̀n ní kíkọ́ ṣe dáadáa wà tó ìgbìmọ̀ sí gbòòtó. Ibodè Sáádú làwọn ti lọ dislodge àwọn terrorists yẹn táwọn fi gbà wọ́n jáde. O sínú gbogbo ya fọ́tò, o rìkọ́ọ̀dù bó ṣe ń gbé jáde. Ẹ máa tọ́ra wa lórí àwọn ilẹ̀ Yorùbá. Nǹkan tẹ́lẹ̀ ò dẹ̀ fi ń tọ́ra mi jẹ ni pé èyí bá lè ṣe díẹ̀díẹ̀ máa ṣe. Bọ̀ tá a bá fẹ́ ṣe iṣẹ́ tá a bá fẹ́ kó tọ́ ni pé kí gbogbo àwọn ẹgbẹ́ tó wà lábẹ́ wa ká ṣiṣẹ́ pẹ̀lú ìjọba, ó ní collaboration. Èkejì tí àwọn gómìnà bá gbà, mo kọ́ọ̀bù state police, mo ti kọ́ọ̀bù state police nísìn, ó ti lé ní more than 20 something years, mo ti kọ́ọ̀bù kí ìjọba ṣe state police on restructure. Èmi state police yẹn ní National Assembly ṣe báyìí. Wọ́n ń ṣe bíìlì lọ́wọ́ ní gbogbo 36 states lọ́wọ́ báyìí. Kí president buwọ́ sí. Kí president bá di buwọ́ sí, tí state police bá di wá ní tọ́ra wa jẹ mọ́. Ọpọlọ lè yọ fi jagun ìdẹ́gbẹ́ gbogbo pé kárí mi. Àwọn ọ̀tẹ́ àwọn tí OPC bá fẹ́ wọ gbólókè Ògùn, ní kó less than 2 to 3,000 people wọ́ bẹ̀yìn. Olórí ogun bá fẹ́ jagun, mo gbọ́dọ̀ àgbì pẹ̀lú kábíyèsí Aláàfin, mo gbọ́dọ̀ bá ọba Ọọ̀ni of Ifẹ̀ sọ̀rọ̀, mo gbọ́dọ̀ bá àwọn aláṣẹ sọ̀rọ̀ kí tó wọ́n dà ọmọ ogun ilẹ̀ Yorùbá la pè é. Kí wá lọ kó 2,000 3,000 people wọnú igbó òkè òkun. Tí Gómìnà Mákindé ò fọwọ́ sí. Ṣé mo pé èèyàn ti kógun wọ̀lú láì jẹ́ kó lórí ìlú mọ̀ yẹn.